ilé Olúbàdàn ilé tí oyè kàn láti jẹ Olúbàdàn sí Olúbàdàn ní ọba Rashidi Adéwọ̀lú Ládọjà la wà ní Olúbàdàn. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí àwọn onílù ìjájú lọ sí bàbá tó wà ní Bódìjà ní Ìbàdàn Kábíyèsí Adéwọ̀lú Ládọjà. Àwọn lẹ́rí tí wọ́n bọ́lẹ̀ nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn tí wọ́n sì wọlé ìdùnnú tayọ̀ làwọn ẹ̀ fi pàdé wọn. Eléyìí ni fún yín láti mọ̀ wípé Kábíyèsí Adéwọ̀lú Ládọjà wọlé sí wọ́n ti dé sí Ìbàdàn wọ́n sì wọ ilé wọn tó wà ní Bódìjà. Gbogbo bí ètò náà bá ṣe lọ ní BBC News máa mú wá sí ojú ìwòyí ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí. Ilé Kábíyèsí Adéwọ̀lú Ládọjà ní àwà yìí ibi tí àwọn èèyàn ti wá láti wá kí wọn káàbọ̀ sí ilé wọn tó wà ní agbègbè Bódìjà nílùú gbogbo ní tó wà lẹ́ẹ̀kan sí ìkànnì BBC News Yorùbá ní ẹwà yìí. Ilé Kábíyèsí Olúbàdàn sí Ìbàdàn sí ẹ̀rù fún ní bàbá Adéwọ̀lú Ládọjà ní ẹwà yìí. Ohun tí ẹ rí ni bí bàbá ṣe dé tí bàbá sí bọ́lẹ̀ nínú ọkọ̀ láti wọlé ní ọdún wà ní ìlú Bódìjà. BBC News Yorùbá wà ní ìkàlẹ̀ gbogbo bí ètò bá ṣe lọ gẹ́lẹ́ ní BBC News Yorùbá máa mú wá sí ojú ìròyìn yìí.